nǹkan tásíwájú ṣe ní Rivers State yẹn èmi support ẹ̀ wọ́n èdè máa fi sínú ìròyìn mi Bámgbóyè Mushin local government chairman ó support ìgbésẹ̀ tí aṣíwájú gbé ní Rivers State. Gbogbo àwọn tó ń criticize ọ tó ń against aṣíwájú kí náà ń wò láti jọ yìí particularly àwọn PDP tán ń wò láti jọ yìí tán lè lọ sí láti lọ sẹ́tọ̀ ara wọn. Gbogbo àdúrà Àtíkù ni pé kí aṣíwájú kó mọ̀ rí ìjọba ìṣe ṣùgbọ́n pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run aṣíwájú ìgbésẹ̀ tó gbé yẹn ẹni tó bá sọ pé ìgbésẹ̀ tàṣíwájú gbé lọ́rọ̀ Rivers State pé kò dáa ọ̀tá Nàìjíríà ni ọ̀tá Nàìjíríà ọ̀tá ọmọ Nàìjíríà ni kì í ṣe ojú ọmọ Nàìjíríà òdodo ọmọ Nàìjíríà nítorí pé gbogbo èrò ọkàn ẹ̀ ni pé wọ́n gbọ́ pé Nàìjíríà ń parẹ́ tàbí pé aṣíwájú ò rí ìjọba ìṣe gbogbo èrò ọkàn ẹ̀ ni for 1.5 years ó ní Rivers State tán ti rí ìjọba Rivers State tán rí ṣe ńgbà táwọn rí ìjọba ṣe PDP tó dẹ̀ rúùlù ń bẹ̀ àwọn leadership PDP wọn lè parapọ̀ kán ló bá wọn ṣe meeting pé kán gbọ́dọ̀ rí ìjọba yẹn ṣe kò sínú wọn tó rí ṣe tọ́dẹ̀ rí lójú ẹ̀ yọjú wọ́n wá rí mọ̀ pé aṣíwájú gbégbèsè pé kán lè gbàgbá lọ́wọ́ wọn káwọn náà kó lè rẹ ìjà wọn. Wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ pé nǹkan tásíwájú ṣe kò dáa àwọn lọ ń gbé aṣíwájú lọ court. Gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé nǹkan tásíwájú ṣe yẹn pé kò dáa ọ̀tá Nàìjíríà ni ọ̀tá èèyàn dáadáa dẹ̀ ni nítorí pé it's over 1.5 years now tó ti ń fà lọ́tún tó ti ń fà lọ́sì lọ́sàn kan lóru kan onífùbárà ló gbé caterpillar lọ wó House of Assembly ẹ máa dúró owó tó ṣe síbẹ̀. Election local government ordinary paper náà fi kọ àwọn kinní wọn gbogbo àwọn oríṣiríṣi tó jẹ́ pé èèyàn mẹ́rin ló approve budget tán fi náwó oríṣiríṣi tí ò tiẹ̀ bá òfin mu rárá òun náà ń ṣe láti jọ yìí tí ò dẹ̀ jẹ́ pé àwọn PDP wọn lè ronú pé ẹ jẹ́ ká lọ sẹ́tù kíní abẹ́bótú kò rí gbàtí Lagos State tó fẹ́ dàrá baraba aṣíwájú call them to order ṣé wọn dẹ̀ ti sẹ́tù ń sìn wọ́n ti sẹ́tù now because hierarchy wà aṣíwájú rántí pé òun ìní leader Lagos State ó dẹ̀ sí nǹkan tó tọ́ nǹkan tó yẹ inú àwọn èèyàn dẹ̀ dùn padà. House of Assembly wọ́n wà mí lọ́jọ́ Friday wọ́n wà mí lọ́jọ́ Saturday láti wá sí oversight function wọn. Kí ló wá dé tó jẹ́ pé èèyàn mẹ́rin péré ló approve budget ní Rivers State PDP ò dẹ̀ rí kankan sí wọ́n wá sọ pé nǹkan tásíwájú sí ò dáa. Èmi o I personally as the local government chairman and of Mushin local government mo support nǹkan tásíwájú sí ó dẹ̀ kí wọ́n lẹ́yìn pé ọlọ́run ẹ̀dẹ́gbẹ̀rẹ̀ máa fún ṣe. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu ó jẹ́ nìkan tí ó ní ìtara táwọn èèyàn gbẹ̀ níbẹ̀rù ọlọ́run ó dẹ̀ jẹ́ nìkan tó yẹ pé afúnimáwo bẹ̀ aṣíwájú ò fẹ́ mọ orú èèyàn tó jẹ́ bẹ̀t á fẹ́ ràn ẹ́ lọ́wọ́ tó bá ti ṣe dáadáa ó dẹ̀ kó àwọn èèyàn mọ́ra ó mọ̀ pé èèyàn lásán èèyàn ó fi àwọn èèyàn ó fi sasọ bora ó dẹ̀ gba ọlọ́run gbọ́ bẹ́ẹ̀ ṣe ń wo èèyàn àwọn nǹkan tí ó ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí nìyẹn. Aṣíwájú téèyàn bá ba rìn fún oṣù mẹ́fà á fẹ́ ju pé o bá ẹlòmíì rìn fọdún mẹ́fà lọ torí pé wàá rí ọ̀pọ̀lọpọ̀ àkọsí lára ẹ̀. The bottom line ni pé he is very very magnanimous, very generous. Ó mọ kò ń lò ó aṣáájú mọ kò ń lò ó mọ kò ń lò ó mọ kò ń lò náà ẹlòmíì ò mọ kò ń lò ó ìbà ọlọ́run nìkan la máa ṣe ìbà ṣùgbọ́n mo ṣe ìbà síwájú
Ọlọ́run kó jọ kó túbọ̀ fún ní ẹ̀mí gbígbà tàlàfíà, Ọlọ́run kó fún lókun àtagbára, gbogbo wisdom ọpọlọ tó ń lò, ọpọlọ òṣèlú ayé ìṣèṣì oníjàgbà lọ́wọ́ ẹ̀. Ẹlòmíín wà tó bá wà ní nígbà tí Jésù Kristi tó wà láyé, àwọn Ísírẹ́lì míì wọn ò mọ Jésù, wọ́n rò pé Jésù míì tó ń bọ̀ wọn mọ̀ pé Jésù ti wá. Aṣíwájú nígbà tí aṣíwájú bá parí ìjọba ẹ̀ kọ́lọ̀ fún ọdún 8 ìgbà ilẹ̀ tó mọ̀ pé aṣíwájú is somebody you can reckon with. It's a blessing to Nigeria, it's an asset. So kudos to him. Kò dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni tó jẹ́ pé about 13 litigations èèyàn gan lè fi tí àwọn èèyàn dìde 13 litigations síbẹ̀síbẹ̀ overcome wọn. A lot of things ìgbà kan náà tó kún tọ̀ sára yàrá ìjọba bá tọ̀ sára ayékọ̀ọ́bẹ̀ báyà ló tó tẹ́lómi bá ń criticize mi ó jẹ́ àríkọ́sí pé tí wọ́n ṣe fún aṣíwájú jù bẹ́ẹ̀ lọ but ó kàn ń ní agbára sí ni. Ẹnìkan sọ ní ọ̀rọ̀ ẹ̀ ó ní aṣíwájú kìí sí ẹnìkan tó kàn lè tó o bá prepare ara ẹ̀ dáadáa, tó o bá prepare ara ẹ̀ kó kàn lọ sọ́dọ̀ aṣíwájú pé o fẹ́ dọ̀dọ̀ ẹ̀, tó o bá prepare ara ẹ̀ wàá lè mọ̀ pé ó kàn kò tẹ̀ ní yí ẹ. Ẹnìkan wá bá mi ó ní àwọn vice sábà di chairman, mo lè bá di chairman, di chairman lórí mo ti ń gbọ́ lọ́rùn sọ Ọlọ́run adébà fún mi sí ọgbọ́n di chairman. So bó ṣe jẹ́ ní kò sẹ́ni tó mọ tẹ́nìkan bá ní orú àwọn àyà di chairman nígbà tí mo tẹ̀ jẹ́ tí mi ò tẹ̀ tí mo máa ń sọ ìtàn kan ẹ má ní mo gbà ní lákòókò. Bàtí Wìlẹ̀ Akílùdé tó jẹ́ chairman mo wá níjọ́ sọ́ọ́rìn bàbá yẹn, that was 1986-85 ẹ̀ẹ̀mejì ló ṣe chairman wọ́n yẹ pé táwọn èèyàn jìnnà sára. Mo wà lára wọn, mo sáà ń wọ̀ lọ́ọ̀kan mo ní wọ̀ lọ́hùn Ọlọ́run kọ́ bàbá yìí lè ṣe chairman. Gbàtọ́ tó pẹ́ Gani Ọláyíwájú Solomon senator òun náà tó ṣe chairman. Gbà tí ọjọ́ ti Wìlí yẹn senator goes ó wà lẹ́yìn ó wọ ọkọ̀ wọ aṣọ kan white ó wà lẹ́yìn àwọn awọ akàjẹ́ bí ọdún ẹ̀sì àwọn ọlọ́ọ̀kan. Nígbà tó tún pẹ́ goes náà wá di chairman mo tó witness ẹ̀ ó wá wo agbádá máa ní ráyé wá ṣá ó wo agbádá wọn ni wọ́n ṣe sọ́ọ́rí ẹ̀. So ìgbà tó pẹ́ ẹ̀sẹ̀ Ọládẹ̀jọ ó jẹ́ chairman. So tí n bá wá sí ọ̀dọ̀ gòsì gbà ẹ̀ tí mo kàn á kí wọn gbà ẹ̀ máa kàn kí wọn ní màá kúrò bẹ́ẹ̀. Mọ̀ kéèyàn jókòó sórí bí onísìnyí ẹ̀jú àtẹ̀jáde lọ. Èmi mọ̀ fún màdí chairman. So ńgbà tí wọ́n fà lọ fà sókè sí gbàsàwò gòsì wá pè mí pé ṣé wàá ṣe vice? I was contesting for assembly but wọ́n fún last assembly. Gbogbo ìgbà ni aṣíwájú àkànfọ́ lé méjì kan pé lọ ní sùúrù. Ọjọ́ kan ní mo forí adé bẹ́ẹ̀ máa gbóyè lọ ní sùúrù. Wọ́n á wò nǹkan tó máa ṣe fún ẹ. Ní sùúrù ni. So ńgbà tó gòsì pè mí pé bá ṣe àmà ọ̀pẹ̀ ìṣọ́ra ẹ̀sà. So nǹkan tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé kò sẹ́ni tó Ọlọ́run mọ̀ èèyàn ò mọ provision tó lọ́ọ̀ nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan. Ẹni tí ò lérò rárá tó ò tiẹ̀ ronú sí ó lè di nǹkan. Tó bá di nǹkan gbà náà tí ojú ò ní tí èèyàn tó bá ṣàìdá fún. Nínú ẹ̀yìn tí ẹ̀yìn ṣe káàkiri nísìnyí nínú àwọn tó ṣe kánsẹ́lọ̀ wa ń bí ẹlòmíì wà tó yẹ pé mi ò tiẹ̀ rí ní politics rí. Ó kàn di kánsẹ́lọ̀ náà ni ẹlòmíì supervisor. From there then they pick race ẹ̀ kó lè máa di èèyàn. So Ọlọ́run nìkan ló tó èèyàn gbọ́dọ̀ ṣe aburú anybody
or kéèyàn underrate even ọmọ tó bínú gan, you can't underrate him or her. He can be the person that liberate the whole family. So ẹ̀yin má jẹ́ ká ṣàìdá fúnra wa. ẹ ṣe gbèsè nípa ọ̀rọ̀ Yorùbá nation tí ẹ bá ní àǹfààní láti lè bá bàbá wa ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀, ìmọ̀ràn wo lẹ fẹ́ gbà wọ́n sà nípa Yorùbá nation? Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global. Alóore TV ẹ máa wò ó. Láti ìjọba àpapọ̀ sòsé wá sọ́dọ̀ wọn kó má gba ọ̀dọ̀ ẹnikẹ́ni mọ́. Báwo lẹ ti rí ìgbésẹ̀ yìí sí? Inú wa dùn púpọ̀. Kò sí ẹnikẹ́ni tó lè jẹ́ alága ní gbogbo ìbílẹ̀. Inú mi dùn sí ọ̀rọ̀ yìí. Bàbá wa pírẹ́sídẹ̀ntì wa alága ààrẹ wa wọ́n dẹ̀ mọ ìdí pàtàkì láti sọ bẹ́ẹ̀. Wọ́n mọ̀ pé tí ìlú bá fẹ́ tẹ̀síwájú, tí gbogbo Nàìjíríà bá fẹ́ tẹ̀síwájú, wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti local government. Kò dẹ̀ sí ẹnikẹ́ni ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè ni o, ó jẹ́ mínísítà ni o, ó jẹ́ sínétọ̀ ni o, gbogbo ipò tó bá lè jẹ́ local government kan ló ti wá. Wọ́n dẹ̀ wá wò pé local government yẹn gan ló ti yẹ kán bẹ̀rẹ̀ pé kán jẹ́ kí owó kó máa délẹ̀. Tó owó bá ń délẹ̀, gbogbo local government kọ̀ọ̀kan á máa ní ìlọsíwájú, development á dẹ̀ máa lọ. Mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sanwó-Olú, Babájídé Sanwó-Olú. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ president wa náà. Torí pé bí àwọn gómìnà míì ṣe ń ṣe, àwọn gómìnà míì ní kí n ṣe gbogbo wọn. Owó tán bá ń fún àwọn local ìbílẹ̀, tán fún ìbílẹ̀ kọ̀ọ̀kan, wọn ò jẹ́ kó désàlẹ̀. Gómìnà míì á kàn mú ni, á gba owó yẹn jọ, á fi ṣe nǹkan tó bá wù ú. Ó lè fi ṣe nǹkan náà sọ́dọ̀ wọn, ṣùgbọ́n ojú báyìí ni àwọn ìbílẹ̀ àfiri, alága ìbílẹ̀ àfiri, ọwọ́ ẹ̀ kò ní kàn rárá. So torí ẹ̀ kò jẹ́ kí ìlọsíwájú kó bá ìbílẹ̀ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n nǹkan tí mo fi dúpẹ́ lọ́wọ́ gómìnà wa Babájídé Sanwó-Olú ni pé òun kì í fọwọ́ kan owó wa, and torí ìdí èyí ó jẹ́ kí àwa náà ká lè fọwọ́ sọ̀yà láti ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan ní local government kọ̀ọ̀kan. Orí èmi mo ṣe ń wò nísìnyí, mo ti ṣe ọ̀nà bíi 90 mo ti ṣe 90 road mo ti ṣe. Mo dẹ̀ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ schools, mo ti kọ́ school, mo ti tún school ṣe. Ọ̀pọ̀lọpọ̀ public health centers mo ti renovate, mo ti ṣe, mo tún kọ́. Ọ̀pọ̀lọpọ̀ program oríṣiríṣi, ọ̀pọ̀lọpọ̀ training human capacity láti ṣe, nítorí pé wọ́n jẹ́ kí owó wa kó délẹ̀. Ó ṣe jẹ́ nìyẹn. Alaga ẹ̀kú ìjọsà ọlọ́run máa gbé ọ̀rọ̀ ìyá ọlọ́run máa fi ṣe. Mo kà nínú lára ìgbésí ayé àtìkà tó jẹ́ kí ẹ fẹ́ di alága tálága fi wò ó nígbà tẹ́ wà ní ilé ìwé girama. Wọ́n kó lọ bá alága kan tẹ́ wá dúró inú òrùn ní wákàtí 4 tó tó di pé ẹ̀rí alága yẹn. Àwọn ọlọ́jọ́ náà pé mo gbó èmi náà lọ́jọ́ wájú máa di alága. Láti àwọn ìgbésẹ̀ wo lẹ gbé tó tó di pé ẹ̀dínkù tẹ́lẹ̀ lè mi. Ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí, ọ̀rọ̀ 1971 kan ni, nígbà tí a bá lọ ṣe children day, nígbà tí mo wọ primary school 71, 72. Wọ́n á rí pé mo wà ní oòrùn for more than 6 hours. À ń dúró de alága ìgbà yẹn pé wọ́n tó bẹ̀rẹ̀ children day, ìdẹ̀wọ̀n kéléńjé ńgbà yẹn wá. So mo á ń béèrè lọ́wọ́ àwọn àti wà kan gbà yẹn náà pé tálà ń dúró dè. Wọ́n lálága ni, alága local government yìí ni. Oníṣẹ́ èèyàn ní sá, wọ́n lé èèyàn náà ní. Oníwèrò pé èèyàn ní. Oníṣẹ́ obìnrin náà ló bí. Àwọn lóbìnrin ló bí. Nígbà tí wà bí for bíi 6 hours. Aago 6 láti máa kúrò nílé. Wọ́n á ti kàn nípa fún ọ pé a gbọ́dọ̀ dé bẹ̀ ní ó pé jù 7. Ẹsẹ̀ dáná máa fẹ́ rẹ̀. Ẹ wá dẹ̀ ti débẹ̀, àwọn àjókòó.
pé àgbo Alaga aago 12 Alaga àti dé bẹ̀ ní 7 aago 12 Alaga ò tíì dé aago kan aago 2 ìgbà wo lè máa lọ bí 3 o'clock Alaga àìsàn wá dé. Wọ́n dẹ̀ ti kàn nípa fún gbogbo àwọn tíṣà ní ìgbà yẹn pé gbogbo tíṣà gbọ́dọ̀ wà around. Torí ìdí èyí mo máa ń béèrè mo ní agbára pọ̀ jù fún màmí o. Kí lágbára Ọlọ́run èmi náà á dẹ̀ di Alaga. Ọlọ́run dẹ̀ ṣàmìsí. Pé mo ti lè ronú débẹ̀ pé sí èèyàn ni wà ní ṣá. Ọ̀lẹ́ èèyàn náà ni. So àtìgbà yẹn náà mo wá ń ronú sí i. Ìgbà kan náà wà tó jẹ́ pé báwọn èèyàn ti máa ń type. Ẹni máa ti secretary job yẹn ó máa ń wù mí gbà yẹn. Mo ní mo láìkẹ́. Pé wọ́n ti máa sọ wérewérewére yẹn. Nígbà tó dé stage kan mo ní àwọn tó ń sọwọ́ wérewére yìí níbo náà máa ń jókòó. Mo ní àwọn tó ń sọwọ́ wérewére tó máa ń type yìí wọ́n máa ń jókòó lẹ́nu ọ̀nà. Àwọn kan máa wà nínú ilé mo ní sí ènìyàn náà ló jókòó nínú ilé. Sí èèyàn ló wà nínú ilé àwọn ilé èèyàn náà ni. Mi ò type mọ́. Mo ní àwọn tó ń jókòó nínú ilé ẹ̀ ni mo fẹ́. Ọlọ́dẹ tó gbà fún mi náà. So now nǹkan tí mò ń dá láti sọ ni pé gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe lọ́jọ́ ayé ẹ̀ ìgbà tó pẹ́ mo jọ́ èèyàn olóṣèlú. Ẹ̀wọ̀n kan náà ló direct wa. Owó kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ CDA. Wọ́n kó CDA jọ àjọ yìí. Ìgbà tó pẹ́ ìgbà zero party that was 95, 96. No, 86, 87. Ìgbà zero party àjọ yìí. Mo sponsor àwọn méjì kan mo lọ gba fọ́ọ̀mù fún un. Wọ́n ṣàkérò lọ àárín election ṣe wọ́n ṣàṣepọ̀ wọ́n ṣàyẹn nìkan sáwọn tó jẹ́ pẹ́ẹ́tì wà ní council of bank. So ńgbà tí election GDM SDP ìgbẹ́ ṣàtúnjáde ìgbà yẹn mo lè kọ́ máa mi ò jáde o wọ́n tó pé ẹ̀wọ̀n politics ní root àwọn tí ò bá wa ṣe wọ́n rò pé bóyá kò ní root tí àwọn sójà tó bá sọ pé fẹ́ lú Nàìjíríà ìwà máa túká tó bá sọ pé tó dá òṣèlú lè wù wá tó rìgádà àwọn tá a rìgádà yà mọ́ra wa tó bá ti di pa rìgádà kò tẹ̀ tí ìdáyé fóun gbà ẹ̀bẹ̀ dá mọ́ra wa you just find out pé the same set of people náà tí ẹjọ́ tún káńgbà náà lẹ́tọ́ máa padà tí sójà bá ti release the power pé àdúgbò ṣe nísìn so lórí ẹ̀ mo sọ pé ó ní root bẹ̀tẹ̀ tí ò bá sí lára kò ní mọ root ni so bá ti bẹ̀rẹ̀ sí ń bọ̀ ní ìgbà tó pẹ́ mo contest assembly state assembly mo gba fọ́ọ̀mù tẹ́ mẹ́ta lọ mo wọlé assembly ìgbà tó pẹ́ mo contest for chairman ìgbà tí mo contest assembly wọ́n wá fi mí sí vice chairman the first one mo kọ́ gbà ní pé aṣáájú kọ́kọ́ appoint me as a special assistant to the aṣáájú of commerce and industry. That was the beginning of my entrance to political circle or political corridor. So at the end of the day, I served aṣáájú of Tinubu for about 6 months. They now appointed me as the vice chairman to the local government for 6 years. So after that, chairman. So bí ìrìnàjò mi ṣe rí nìyẹn. Alága tí àwọn èèyàn bá ti ń gbọ́ Mushin ó máa ń dàbí pé wọ́n máa ń hun Mushin mọ́ ìjọ̀gbọ̀n. Báwo lọ̀rọ̀ ètò ààbò ní Mushin? Ìyá dúpẹ́ ọ̀dọ̀ náà Mushin abáníká sọ historically àwọn kọ̀ọ̀kan wà tí wọ́n mo sọ is a nation local government and gbogbo àwọn tó lè jẹ́ fún ìjẹ̀bùn káàkiri Agége àlùmọ̀ṣọ́ Ìkòròdú nìsín ẹlòmíì Mushin ló wà tẹ́lẹ̀ kó tó lọ kọ́lé sọ̀hún but notwithstanding Ọlọ́run bá wa ṣe Mushin tí wàhálà kan bá ṣẹlẹ̀
ìgbésẹ̀ nípa tọlọ́pàá. A máa ń meet àwọn ọlọ́pàá, àwọn security àti èrò. We have DSS, we have police, we have even soldier, àwọn and army resettlement center is near our place. So pẹ̀lú àwọn títí kan àwọn neighborhood, àwọn oríṣiríṣi security personnel. A máa ṣe meeting monthly. A dẹ̀ plan strategy wa. A dẹ̀ tó because a máa ń kọ lẹ́tà sí state, a máa update the governor lórí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n náà lè bá wa ṣe gbàtà fẹ́ ṣẹlẹ̀ sọ second time involved with àwọn boys kan pè 1,000 boys. Àwọn boy yẹn mi ò mọ bí wọ́n ti kọ́ ẹ̀kọ́ burúkú, wọ́n á kàn sọ ọ́nà sílé kan ni. Táwọn èèyàn bá bẹ̀rẹ̀ jáde pé lójú wọ́n á bẹ̀rẹ̀ sí ju wọn lẹ́rù wọn bá ti gbà á sẹ̀. Ó lè ṣe pé orí ìwà báyìí. Ìlú north la ti ń rí àwọn tó ṣe nǹkan báyìí ní wọ Lagos State. So mo wá lọ sí district 9 ní Ìkẹjà. Ṣé lọ bá àwọn army ibẹ̀ sọ̀rọ̀. Wọ́n fún mi ní àwọn tó dájú dáadáa. So mo lọ bá CP Lagos State hold the meeting. Mo dẹ̀ mú àwọn ọlọ́pàá wọn yẹn mo ra mọ́tò, mo ra sienna fún wọn. So that wọn ní lè complain pé wọ́n pè wọ́n lóru wọn ríbi lọ. So lẹ́yìn yẹn tán bá èmi náà fún ní press. Àwọn DSS náà a pinpoint àwọn kọ̀ọ̀kan tí a lè mọ̀ torí èèyàn ló lè. Èèyàn ló lè torí ọ̀tọ̀ kan. So àwa àtàmú ọ̀sá within láàrin oṣù mẹ́ta a make sure pé ẹlòmíì tó bá mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá mú àwọn míì àwọn kan alágbára lọ gbà wọ́n lẹ̀. Báwo ṣe lù làwọn jó. Mo lọ sí Ìtìrẹ́ palace, mo lọ bá wọn ṣe meeting. Ó dáa ká máa bẹ àwọn ọmọ yín. Pé káwọn kẹ́ á máa bẹ̀ wá. Ẹni tó bá mú kó gbàgbé. Eléyìí o, ọmọ kíní ni o, eléyìí o, àwọn ìgbà o kò sí orí mi. So lẹ́yìn ìgbà tá a ti ṣe yẹn, ẹnu ọjọ́ mẹ́ta yìí náà, a tún gbọ́ pé wàhálà wà ní ìdí òru. Mo lọ rìpọ́ọ̀tù fún CP. CP kú gbogbo àwọn kọ̀ọ̀kan àpèpọ́ìntì gbogbo àwọn kọ̀ọ̀kan káàkiri. A lọ ṣe meeting. A dẹ̀ fọ́ọ̀mù committee pẹ̀lú àwọn ọlọ́pàá. Àwọn DSS mo bá ń ṣe meeting lọ́tọ̀. Gbogbo àwọn tí wọ́n fi ìpò ń ṣe kìíní wọ̀nyí ń lọ pick wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. Òbí wọn lọ pick ẹ̀ lótẹ́. Òbí wọn lọ pick ẹ̀ ní junction. Ẹ̀ta bá dẹ̀ ti pick, a ti sọ pé wọ́n ti fún ọ ní blanket pé ìkọ̀ọ̀kan. So ẹni tó bá tẹ̀ jẹ́ pé 3 months ó wà nínú iṣẹ́ tí àwọn tó pọ̀ ní sádànù. Wọ́n á sádànù. So èèyàn ló lè náà. So Ọlọ́run ní o. Ọlọ́run ló bá wa ṣe o. Torí ìgbà míì gan mo ń gbàwẹ̀ torí ẹ̀. Mo mọ̀ pé Ọlọ́run nìkan ló lè bá mi ṣẹ́gun. Pé kó má ba ìlú ìjẹun mi lọ́wọ́ lásìkò tèmi. A gbọ́dọ̀ rí ìtura náà. So Ọlọ́run dẹ̀ gbà fún wa. Ọlọ́run gbà fún wa. Ìgbà tó pẹ́ gan àwọn Ìtìrẹ́ náà wọ́n lọ sí ètùtù. Gẹ́gẹ́ bí wọ́n sọ eléyìí. Wọ́n lọ sí ètùtù pé ilé ò gbọ́dọ̀ continue. Ọ̀dẹ̀ àhóhùn mi ò rán wọn. Ṣùgbọ́n èmi náà kí Ọlọ́run lábẹ́lẹ̀ pé ìlú ò gbọ́dọ̀ bàjẹ́ mọ́ mi lórí. Ọlọ́run dẹ̀ gbà fún mi. Alaga. Ẹ kú iṣẹ́ takuntakun. Mo rí pé nínú ọ̀rọ̀ yín nǹkan tó jẹ́ ohun àmúyẹ tí mo ń dẹ̀dùn láti sọ láàrin wa ni wípé iṣẹ́ òwò ṣíṣe ni gbogbo ayé mọ Mushin mọ́ tó dẹ̀ ń lọ gérégé. Kí ni ìgbésẹ̀ tàbí ipa tẹ̀ ń kó láti lè jẹ́ kí àwọn ọjà, please mention ọjà kan wípé ó tóbi tí gbogbo ayé mọ̀ láti lè sọ̀rọ̀ ọjà bẹ́ẹ̀ di international market? Because ẹ mọ̀ pé àwọn ìlú míì tá à ń gbọ́, countries míì tá a mọ̀,
ìlú wọn gan la mọ̀ nítorí àwọn èèyàn lọ ń rajà ń bẹ̀ Bẹ́ẹ̀ni. wọn ò tiẹ̀ mọ country yẹn anybody ní sèmá ní Beijing nítorí wọn lọ ń rajà ń bẹ̀ irú pàwo lẹ́nu pẹ̀lú èkó kí irú àwọn ọjà yẹn kó di international market. Ìkíní, already Ladipo market is an international market. Believe me or not. Because every gbogbo all over Lagos láti wá rajà ní Ladipo. Gbogbo àwọn neighboring countries wọ́n wá rajà ní Ladipo. In fact, tẹ́ bá dé Ghana, tẹ́ bá sọ̀rọ̀ Ladipo market, àfẹ́yìn tó bá yẹ pé kò relate mọ́ bí àwọn kìnìún kan. Láti Ladipo, láti Ghana wọ́n wá rajà ní Ladipo. Tẹ́ bá dé Benin Republic tàbí kankan all over láti wá rajà ní Ladipo. Kìnìún Daliko is an international market. All over the place láti wá rajà ní Ladipo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ nǹkan tí mò ń try láti ṣe ni pé à ń gbìyànjú láti tún àwọn ọjà wọ̀nyí ṣe láti sọ di modern market. Nítorí pé tá a bá ń gbìyànjú láti orú Ladipo sí ẹsẹ̀ kọ́bì kan kò yí tì fún wa láti dàyà dé pé ká jọ pé a fẹ́ kó gbogbo ẹ̀ papọ̀ ó pọ̀ gan-an. Bẹ́ẹ̀ ní àwọn ibi kọ̀ọ̀kan tá a fi pé ó ti wí tàbí pé wọ́n ti ọ̀dọ̀ dà àmì ìṣọ̀kan rẹ̀ develop ẹ̀ to a standard. Gbogbo nǹkan tó lè yẹ kí market kò ní a máa ń ṣe fún wọn. Ọjà mẹ́fà ni à ń develop nísìnyí àwọn kan àti commission àwọn kan àti commission. Gbogbo nǹkan ti dé omi ti dé 90% completion. Orú Mushin market ní tó ti dé 90% completion. Orú ti Ladipo ibìkan ní segment Ladipo àti commission. Àmú market àti commission. Ìdí òru wọ́n ti lọ́wọ́, ọlá wọ́n ti lọ́wọ́, Daliko extension wọ́n ti lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So eléyìí tó jẹ́ priority wa káwọn olóyìnbó ṣe ń sọ ò ní pé ká make ní modern market. Gbogbo nǹkan tó bá yẹ kó wà ní market kó wà bẹ́ẹ̀ náà ni ó lè jẹ́ pé ó lè encourage tó yẹ pé ó lè jẹ́ kí àwọn èèyàn kan tẹ̀síwájú. Then economy Nàìjíríà yìí kò tíì ó depend lórí importation too much. Ó wà lára nǹkan tó affect market as a whole nítorí Yorùbá. So lágbára Ọlọ́run mo mọ̀ pé Nàìjíríà máa tẹ̀síwájú. Ọlọ́run á dẹ̀ máa fún wa lórí ọ̀fẹ́ láti tẹ̀síwájú. Alaga, tá a bá ń sọ nípa Mushin, àwọn ọ̀dọ́ jàgídíjàgan àti ìwà míì náà tí ó ní ṣe pẹ̀lú tó jọmọ́rọ̀ àwọn ọ̀dọ́, kí ni ètò ìrónilágbára fún àwọn ọ̀dọ́ tí ó tiẹ̀ wà níbo lẹ bá dé? Ìlú tí ò bá ka ọ̀dọ́ sí ó dàbí pé èèyàn ka ọjọ́ ọ̀la sí ni. Torí pé ìran kan lọ ìran kan ń bọ̀. Ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́. Ó pẹ́ ọmọdé á padà dàgbà. Ọmọdé ọjọ́ òun kò dàgbà rí. So torí èyí a gbọ́dọ̀ ró àwọn ọmọ wa lágbára. Ó kó jàǹjàǹ ní èjì. Àti bá pẹ́ gan-an ò ní lè ṣe bẹ́ẹ̀. Wọ́n ní òrìṣà tó ò bá fi hàn ọmọ ẹ̀ yóò bá múra ẹlòmíì lápadà jogún ẹ̀ wọ́n á kánsu ẹ̀ ni. So pẹ̀lú nǹkan tí mò ń sọ yìí ni pé à ń ró àwọn ọmọ lágbára. Bàbá mo kó dórí àga yìí mo kọ́kọ́ rìn káàkiri gbogbo àwọn company tó wà ní ọ̀dọ̀ wa níbí. Mo sọ pé ẹ má fún mi lówó àwọn ọmọ aláfẹ́ fi ṣiṣẹ́. Wọ́n dẹ̀ gbìyànjú agbára wọn. Èmi náà mo gbìyànjú láti employ ìwọ̀nba agbára tí mo lágbára. Wọ́n fi owó wa sọ salary tán a máa ṣe project. Lẹ́yìn yẹn a ti ṣe empowerment ìgbésẹ̀ kan ìgbésẹ̀ kẹta ìgbésẹ̀ kẹrin láti make sure pé a kọ́ àwọn ọmọ níṣẹ́ ọwọ́. A dẹ̀ fún wọn lówó kan fi tẹ̀síwájú lórí ẹ̀. Àwọn míì náà ń ṣe empowerment fún àwọn àfáwọn ẹ̀ lówó kán lọ fi bẹ̀rẹ̀ òwò. Àwọn fáwọn míì ara ẹ̀rọ àtàfáwọn míì wọ́n lè wà engage torí pé ẹni tí ò bá níṣẹ́ lọ́wọ́ èso lè bẹ lọ́wọ́ ẹ̀. So àwọn ọmọ wọ̀nyí lóòótọ́ employment rate in Nigeria or even the whole world ó ti wà ó pọ̀
bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ náà à ń gbìyànjú agbára wa láti gbìyànjú pé àwọn ọmọ yìí kan lè máa rí ìkankan sí i torí pé ẹni tí ò bá níṣẹ́ lọ́wọ́ ìṣú lè bẹ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ní jẹ́ káwọn ọmọ afọ́dásẹ́wọ́, Ọlọ́run ní jẹ́ káwọn ọmọ adé amúrọ̀bà. So àdúrà tá à ń gbà lójoojúmọ́ nìyẹn, ṣùgbọ́n lóòrèkóòrè là ń gbìyànjú pé ká ìbá àwọn ọmọ wa lóòrèkóòrè ní dídẹ̀ kan dídẹ̀ méjì. Àwọn arúgbó gan à ń fún wọn ní nǹkan, à ń ṣe scholarship fún àwọn ọmọ, à ń fún wọn ní JAMB form lọ́fẹ̀ẹ́, GC lọ́fẹ̀ẹ́, à ń ṣe coaching classes lọ́fẹ̀ẹ́. A tún ra mọ́tò fáwọn ọmọ iléèwé kéékèèké tó jẹ́ pé tó bá gbé wọn lọ, tó bá kún wọn láàárọ̀, bọ́ọ̀ tó ní air condition ni àwọn ìjàǹfààní ẹ̀ nígbà tá a wà ní primary school. Wọ́n á lọ kún wọn láàárọ̀, wọ́n á tún dá wọn padà nírọ̀lẹ́. So gbogbo nǹkan wọ̀nyí à ń ṣe pé kọ́jọ́ ọ̀la ọmọ kó lè dáa, kó tó bá ní condition tó dáa díẹ̀, wọ́n á lè fojú tẹ̀ ọkọ̀ wọn. Gbogbo nǹkan tó lè ní ẹ̀kọ́ wọn lára tàbí tó lè ní ọjọ́ ọ̀la wọn lára à lè mú kúrò. Báwa tó dé primary school, wọ́n máa fún òun ní mílíkì nígbà yẹn, nígbà Awólọ́wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ọdún tí mo dé primary school náà stop mílíkì. Èmi tí màá padà sí bébí àbí mo sáforí tì í gbàdọ̀. Ẹ ṣe. Ẹ̀kọ́ tó lọ sọ. Ní ara nǹkan tó máa ń fa bóyá àríyànjiyàn láàrin alága àti igbákejì alága ni pé láwọn ìjọba àbílẹ̀ míì pé àwọn igbákejì wọn fún wọn níṣẹ́ ṣe, wọ́n máa ń rẹ́ńdà wọn kì í jẹ́ kí wọ́n ṣiṣẹ́ bíi ti alága. Lábẹ́ pé ní ìjọba ìbílẹ̀ Mushin dé báwo lè rí, báwo ni igbákejì yín tí wọ́n níṣẹ́ ṣe àbí àjọṣepọ̀ tó wà láàrin yín? Láti ìgbà tèmi ti wọlé, mo ti bẹ́lẹ̀dá mi sọ̀rọ̀ pé mi ò ní treat alága mi igbákejì bíi pé bí màá sọ pé extra tire because mo ti ní ìrírí, ṣùgbọ́n tẹ́ bá bí òun náà àrí tiẹ̀ sọ. Ṣùgbọ́n lágbára Ọlọ́run kò gbọ́dọ̀ nínú àdúrà àti ìpè á máa ṣe kan fún mi. Ní gbogbo àwọn tó jẹ́ igbákejì alága ní gbogbo Èkó yìí o, at least tí mi ò bá rí kò kíní tàbí kò kejì, á wà ní the first 5 tó yẹ pé wọn ò fìyà jẹ, mi ò fìyà jẹ. Torí pé position igbákejì alága náà ni ó yẹ kó jẹ́ bí táyé kànyìn ni tàbí pé káyé ìjọba ti papọ̀. Bẹ́ẹ̀ táwọn èèyàn wa tó bá ti fún wọn lágbára, orí alága kan kí orúkọ bọ̀ láti rí nígbà kan kì í ṣe sí wọn. Ó yẹ pé vice chairman náà ó kàn máa treat ẹni pé councillor tàbí super. Mọ́tò tó bá rà fúnra ẹ tí ẹ lè gbé fúkẹ́ jùlọ. Bẹ́ẹ̀ kì í ṣe pé mọ́tò tó rà fún SAG tàbí tó rà fún leader tàbí tó rà fún supervisor ni wàá rà fún igbákejì ẹ̀. Kì í ṣe nǹkan tó dára náà. Ìwọ wo pẹ̀lú igbákejì ẹ bí pé táyé kànyìn ló yẹ kó jẹ́. Kò yẹ kó jẹ́ pé kó mú bíi pé kó lo agbára ẹni lórí bóyá torí pé ẹ lè má ṣe dé kákọ́ sí ní òun mean anything, ẹ kó lè fún ní statutory right ẹ̀. O lè ní mọ́tò tó bá ní mọ́tò mẹ́ta bí alága ẹ̀ bá ní méjì kò pọ̀ jù. Tó bá ra mọ́tò 20 million bí mọ́tò tí wọ́n ń sìn, tó bá ra mọ́tò bí ó kéré jù pátápẹ́, gbọ́dọ̀ ra mọ́tò bí 15 or 17 million fún igbákejì ẹ̀. Tó bá ra mọ́tò 10 million, at least igbákejì ẹ̀ gbọ́dọ̀ lo mọ́tò 8 million. Kì í ṣe pé kó wá lọ ra mọ́tò 3 million fún ọ 4 million pé kó sáà máa wọ káàkiri. Ó kù káàtó. So
torí ẹni kọ̀ọ̀kan ló nílẹ̀ dáta ní múra ń sìn ṣé tó bá jẹ́ pé kò rí jẹ kò rí mu sí á wà ní múra kò ní lọ sí múra náà tó bá yẹ kó ń fi rọ́jú jẹ rọ́jú mu ni kò ní wà ní múra náà ẹ̀mí tó fi lọ múra ń sìn. 5 million. So tí a ní òtò ògùn ní gbogbo abẹ́jẹ bá so lódò àwọn kan tó tó so àwọn tá ìjọ ń ṣiṣẹ́ gan náà a gbọ́dọ̀ fi àìjẹ wọn náà à ń sẹ́ǹdì àwọn èèyàn lọ sí London tí wọ́n lọ sí training à ń sẹ́yìn lọ sí Mecca lọ sí Jerusalem à ń rán àwọn èèyàn lọ sí even including some of the senior staff some of the SA some of the supervisors and ẹlòmíì á deny vice even to have overseas training tó o bá ṣe bẹ́ẹ̀ fún tó rò pé vice yẹn ló ń ṣe òun ṣe ra ẹ̀ torí pé àmórí ọlọ́là lọ́la èmi gan tí mo mọ̀ pé mo lè di chairman I was the vice chairman for 6 years so tí ẹlòmíì ẹnìkan wá bá mi wọ́n ní àwọn vice sábà di chairman mo lè bá di chairman di chairman lórí mo ti ń gbọ́ lọ́rùn sọ ọlọ́run adégbà fún mi sí ọgbọ́dọ̀ di chairman so bó ṣe jẹ́ ní kò sẹ́yìn tó mọ tẹ́nìkan bá ní orú àwọn àyà di chairman nígbà tí mo tẹ̀ jẹ́ tí mo tẹ̀ tí mo máa ń sọ ìtàn kan ẹ má ní mo gbà ní lákòókò bàtí Wìlẹ̀ Akínlùdé tó jẹ́ chairman mo wá níjọ́ sọ́ọ́rìn bàbá yẹn that was 1986-85 ẹ̀ẹ̀mejì ló ṣe chairman wọ́n yẹ pé táwọn èèyàn jìnnà sára mo wà lára wọn mo sáà ń wọ̀ lọ́ọ̀kan mo ní wọ̀ lọ́ọ̀n ọlọ́run kọ́ bàbá yìí lè ṣe chairman gbàtọ́ tó pẹ́ Gani Ọláyíwájú Solomon senator òun náà tó ṣe chairman gbà tí ọjọ́ tí Wìlí yẹn senator goes ó wà lẹ́yìn ó wọ ọkọ̀ wọ aṣọ kan white ó wà lẹ́yìn àwa wò àkàjẹ́ bí ọdún ìtàwọn ọlọ́ọ̀kan nígbà tó tún pẹ́ goes náà wá di chairman mo tó witness ẹ̀ ó wá wo agbádá má ní ráyé wá ṣá ó wo agbádá wọn ni wọ́n ṣe sọ́ọ́rí ẹ̀ so ìgbà tó pẹ́ ẹ̀ẹ́sẹ̀ Ọládẹ̀jọ ó jẹ́ chairman so tí n bá wá sí ọ̀dọ̀ gòsì gbà ẹ̀ tí mo kàn á kí wọn gbà ẹ̀ máa kàn kí wọn ní màá kúrò bẹ́ẹ̀ mọ̀ téèyàn jókòó sórí bí nísìnyí ẹ̀jú àtẹ̀jáde lọ èmi mọ̀ fún màdí chairman so ńgbà tí wọ́n fà lọ fà sókè sí gbàsàwò gòsì wá pè mí pé ṣé wàá ṣe vice I was contesting for assembly but wọ́n fún l'assembly gbogbo ìgbà ni aṣíwájú àkànfọ́ ní méjì kan pé lọ ní sùúrù ọjọ́ kan ní mo forí adé bẹ́ẹ̀ máa ń gbóyè lọ ní sùúrù wọ́n á wò pẹ́ tó à ń ṣe fún ẹ ní sùúrù ni so ńgbà tó gòsì pè mí pé nígbà tí a máa yọ pé sọ́ra ẹ̀sà so nǹkan tí mo fẹ́ fààyàn ń bẹ̀ ni pé kò sẹ́ni tó Ọlọ́run mọ̀ èèyàn ò mọ provision tó lọ́ọ̀ nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan ẹni tí ò lérò rárá tó ò tiẹ̀ ronú sí ó lè di nǹkan tó bá di nǹkan gbà náà tí ojú ò ní ti èèyàn tó bá ṣàìdá nínú ẹ̀yìn tí ẹ̀yìn ṣe káàkiri nísìnyí nínú àwọn tó ṣe kánsẹ́lọ̀ wa ń bì ẹlòmíì wà tó yẹ pé mi ò tiẹ̀ rí ní pọ́lítíìsì ó pọ̀ ṣe kánsẹ́lọ̀ náà ẹlòmíì supervisor from there then they pick race ẹ̀ kó lè máa di èèyàn so Ọlọ́run nìkan ló tó èèyàn gbọ́dọ̀ ṣe aburú fún anybody or kéèyàn underrate even ọmọ tó bínú gan you can't underrate him or her you can be the person that liberate the whole family so ẹ̀yin má jẹ́ ká ṣàìdá fúnra wa. ẹ ṣe gbèsè nípa ọ̀rọ̀ Yorùbá nation tí ẹ bá ní àǹfààní láti lè bá bàbá wa ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ ìmọ̀ràn wo lẹ fẹ́ gbà wọ́n sà nípa Yorùbá nation. At this moment a lè bá bàbá wa síwájú sọ̀rọ̀ Yorùbá nation
because nígbà tó sọ Fáwọ́lọ́wọ́ nígbà kan pé wọ́n sọ pé Africa must unite, Africa must unite. That was the slogan then. Ẹ má jẹ́ kí n sọ Yorùbá púpọ̀. But I want to tell you, mind táwọn mindset tí àwọn Awólọ́wọ̀ ní nígbà yẹn ni pé they want to rule the whole Africa. Perhaps if they cannot rule the whole Africa, they can rule the Nigeria as a whole. So ẹni tó ní mindset yẹn ni a máa sọ̀rọ̀ pé Yorùbá nation and sọ fẹ́ pín ìlú mọ́ lórí mi. And ẹni tó yẹ pé is capable of ruling the whole Nigeria tó dẹ̀ yẹ kó ló wà lórí síìtì yẹn. And tó dẹ̀ tún ronú pé tó ń bá lè rí second time wá sọ̀dá mẹ́wàá tọrẹ. Ni ẹ wá sọ pé Yorùbá nation. Àwa náà I was part of the people tó believe lórí Yorùbá nation tẹ́lẹ̀tẹ́lẹ̀. In fact, I was one of the campaign. Mo ra àwọn tó lead the campaign yẹn tẹ́lẹ̀ when I was also a junior person or whatever, or civil liberty organization or civil human rights. So I was used to that. But what we nígbà tán deprive Yorùbá from not having to be the president, gbẹ la ń jà fún. But nígbà tí Yorùbá wá jẹ́ president nísìn, báwo la ṣe máa sọ pé we want to rule the whole Nigeria. If possible the whole Africa. So if you are a manager in multinational company, wàá sọ pé MD of multinational company is no different from MD from Nigerian enterprises. So you can't talk of Nigerian nation now. You talk of ruling the whole world. That is what is called power. So tó bá yẹ pé wọ́n deny wa pé wọ́n fẹ́ fún Yorùbá, àwùjọ ẹ̀kẹ́ Ọbásanjọ́ ti ṣe tí ó ti lọ gbogbo ẹ̀kẹ́ nìkan kan aṣáájú débẹ̀ kò ní gbàdúrà fún yẹn bí pé èèyàn ìfàsẹ́yìn ni ìyẹn á jẹ́ fún wa. Bẹ́ẹ̀ tó wá yẹ pé deny Yorùbá ni ẹ mọ̀ pé Hausa Yorùbá lẹ́yìn ìgbà tí máàní tó ṣe pé Jonathan olótún dàbí pé ó bọ́ sáàrin wọn dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So at this time bẹ́ẹ̀ bá ń sọ yẹn bí pé èèyàn ò tiẹ̀ níṣẹ́ lọ́wọ́ àbí a kàn máa rò pé oh this man what is this saying? So we can't even mention that now. What we mention is that aspirants should go for second term. Ẹ ṣeun Alága, kí ni ipa tí Mushin local government kó nípa ìgbé àṣà Yorùbá ní àrùgẹ? Ilé ọmọ Yorùbá tó ti kọ́ nìyí. And tí Yorùbá dé propose ló ṣe dìde, I think that's stupidity of the highest order. So èmi gan mo ní tó lè jẹ́ pé mi ò bẹ́ẹ̀ gbọ́ Yorùbá dédé. Ọmọ Èkìtì ni mí, ọmọ Kwara Èkìtì but Èkó ìná ti bí wa. So I'm part and parcel of Lagos here. Àrùn sáré gbẹrẹgbẹ. But gbogbo ọ̀nà ni a fi ń gbé Yorùbá lárugẹ. Pàápàá torí ẹ̀ gan a fi ń patronize bàbá yìí. Àbí mo gbọ́ pé kíní the nation tó dẹ̀ jẹ́ pé nínú the nation àwọn náà tún jẹ́ Yorùbá ń bẹ̀. So mo an interest pẹ̀lú àti máa gbé Yorùbá lọ bó dẹ̀ yẹ pé mi ò bẹ́ẹ̀ mọ́ but ọ̀nà tá a lè fi ṣe ojú pé àwọn ọmọ wa yìí ká máa jẹ́ kó sọ Yorùbá lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹlòmíì ń mọ̀ pé tí ọmọ bá ti lè gbọ́ òyìnbó ó ti mọ̀wé nìyẹn kí orí bẹ́ẹ̀ o. Léèyàn bá gbọ́ Yorùbá tó lè sọ dáadáa tó dẹ̀ lè fẹsẹ̀ múlẹ̀ ó lè jẹ́ ìdí ọ̀rọ̀ ènìyàn tá a ti mú ìpẹ́ni ní ayé nìyẹn. So inú mi dùn láti promote ti Yorùbá. Wọ́n bá dẹ̀ ní máa wà ní opportunity láti sọ pé àwọn tó ọ̀rọ̀ Yorùbá kan mọ ní òkúnkúndùn máa support. Ẹ ṣe gan-an Alaga. Lótìtọ́ bó ṣe jẹ́ pé wọn bí mi sẹ́kọ̀ọ́ ìlú òkè wọn bí mi sí ṣùgbọ́n
àmọ́ gbà tí màá kọ́ dé kù mo ṣì ń lò pé ọgbọ́n tí mo sì ń lò lẹ́kọ̀ọ́ mo sọ pé èmi náà ti sọ pé ọmọ èkó yìí mo sì náà ti kọ́ mi àdẹ̀mọ́ mo sì mọ́ wípé àwọn ọmọ mo ṣe onípàtà ni wọn but still inú mi máa ń dùn èmi gan máa ń sọ pé ọmọ mo ṣe ń pẹ̀lú ìjọ̀gbọ̀n yìí ìbáṣepọ̀ ọmọ èmi mọ̀ wípé wọn ò fi àyè gba olè jíjà ní ìlú Mushin torí ìrírí tí mo sọ pé mo ní yẹn wọn fẹ́ kó mi mọ́ àwọn ọmọ òbí mi ṣùgbọ́n lọ́ọ̀ lọ bí bọ́ ṣe wá mọ àwọn ọmọ Mushin mọ́ ní pàtà ǹjẹ́ tẹ bá tẹ̀ dé bóyá lu ọba lónìí bóyá wá ju Trump tó bá bí yípe bolo ti wá ṣe lè fọwọ́ sọ̀yà pẹ̀lú ìlú wípé Mushin ni mí àti pé inú dídùn wo ni ó máa ń wá fún ní gẹ́gẹ́ bí ọmọ Mushin. Mo lọ sí London ní ọdún 2011 wọ́n wá àṣẹ́bù wá sínú hall kan alága mi ò tẹ̀lé mi I was the vice chairman there ojú wa fẹ́ máa tì mí pé kí n sọ pé ọmọ Mushin àjìná bẹ́ẹ̀ mo kàn take courage ni ìjẹ́ mọ̀ pé occasion yẹn nobody stole it from me mo lè sọ pé mo ṣe àjìná mo ṣe ànádòrò nǹkan kan mo bẹ̀rẹ̀ sí mo kọ́kọ́ kí Mushin lọ náà mo pe Mushin lọ mo bẹ̀rẹ̀ sí sọ nípa history Mushin mo dẹ̀ sọ ipò tí mo wà I was a vice then mo sọ gbogbo everything nípa Mushin àtẹ́bárí ovation kò sẹ́ni tó still location ẹ̀rọ ìlàwọ̀ àwọn chairman tó wà ń bẹ̀ wọ́n lọ bí 15 wọ́n lọ fún seminar SAG bí 5 vice bí 10 asáwọ̀ ń bẹ̀ hall tí mo ń sọ yìí ó gùn gan ó tóbi tó yẹ pé it contain nothing less than 500 to 600 people àwọn ọmọ Nàìjíríà nọ́kàn kó wá jọ so mo á wò pé kí n tẹ̀ ní Mushin kẹ̀ bẹ́ẹ̀ nígbà tí àwọn ọmọ tó wá láti Mushin bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ létà ni wọ́n bẹ̀rẹ̀ sí gba káàdì mi mo bẹ̀rẹ̀ sí gba káàdì wọn eléyà sọ pé ojú èlò ń gbé eléyà sọ pé bàtà àtẹ́rẹ́ eléyà sọ pé kíní kankan I was very very proud of Mushin and I'm still very proud of Mushin you see a lot of people ló ti jáde ní Mushin bàbá Jákàndé ọmọ Mushin nínà ó gbà tí bàbá Jákàndé ti gómìnà Èkó yìí Mushin ní ọ̀pọ̀lọpọ̀ ń wà ìfàdé bàbá Solomon ó ní chairman party gbà yẹn ibi náà ti ṣe state meeting ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti jáde ní Mushin so báwo ni o ti ní wà proud nípa Mushin gbogbo àwọn eléré oríṣiríṣi tó yẹ pé Mushin ní ìdíkíní mọ́ànà Akíntọ́lá Mushin Akíntọ́lá Williams Mushin ní Mushin is from Mushin now àti bẹ́ẹ̀ lọ tẹ́lómi bá ń sọ story ẹ̀ tí ó bá ti mẹ́sàn Mushin kò tí ì parí ẹ̀ ẹ wo deputy governor wa ìtẹ̀bí Mushin náà ti bí Mushin ló ti lọ school mi ò di mélòó mo fẹ́ kà even gan Gani Ọláníwájú Solomon he was born and bred in Mushin banirẹ́pọ̀ everybody tó ń jẹ́ pọ́n ti dé èèyàn tó jẹ́ pé wọ́n ní fún ẹ̀ ní ìkànnà báwo máa ti sọ pé mi sọ ọmọ Mushin proper ní mí ẹ̀jẹ̀ Mushin wà lára mi so mo dẹ̀ mọ gbogbo everything so mo lè fọwọ́ sọ̀yà pé ọmọ Mushin lè mi. Alága mo máa ní ọdún kọjá là ń gbọ́ awuyewuye pé wọ́n ti pààrọ̀ orúkọ ọjà aládé pọ̀ sí Agbóyìnrúsì international market tí wọ́n dẹ̀ ń sọ pé ó ń fa gbọ́nmi sí omi òtó láàrin àwọn tó ń tajà ń bẹ̀ ǹjẹ́ lóòótọ́ ni wọ́n ti pààrọ̀ orúkọ ṣé ó kàn jẹ́ ládípọ̀ bí àwọn gbọ́ kí ni ẹ̀ dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kìíní Paramount market ibì kan ni ẹ mọ̀ pé we have about 28 market units ní ládípọ̀ market lórí ẹ̀ mo sọ pé ó wà lára is one of the biggest paper market in the whole West Africa section kan wà ńbẹ̀ tó ń pè ní Paramount market yẹn ó dàbí pé because of the family crisis tó ń ṣẹlẹ̀ wọ́n directly or indirectly change ẹ̀ sí Agbóyìnrúsì market àwa wò pé Agbóyìnrúsì ìgbẹ́
ta ní jajá lójú ọmọ ajé ni àwa change sí orúkọ tó ń jẹ́ láti bẹ̀rẹ̀ which is Paramount Market. Nígbà tí wọ́n ní union bẹ́ẹ̀, their union is becoming very powerful. Agirosi union náà ń pè é, but wọ́n á sọ gradually wọ́n á bẹ̀rẹ̀ sí sọ di Agirosi market. Kì í ṣe initially gan a pè ní Agirosi market. From time immemorial la ti ń pè ní Paramount Market. But gradually wọ́n á bẹ̀rẹ̀ sí sọ ní Agirosi. A sì wá gbé signboard yẹn, àwa pè kúrò bẹ́ẹ̀, àwa pè ní Paramount Market. So at each point in time tá a bá fẹ́ address wọn lẹ́nu ọjọ́ mẹ́ta ní tí mo lọ commission kankan bẹ́ẹ̀ Paramount Market là ń gbé sí. So a sì wá rí stamp ẹ̀ tá a sì wá di pé à ń tẹnumọ́ kó lè maintain orúkọ ẹ̀ torí pé ìbàlórúkọ jẹ́ ni kì í ṣe pé wọ́n ní ìmọ̀ ẹ̀ ní Agirosi o wọ́n kàn ń pe union wọn ní Agirosi náà ṣe sọ dé Agirosi market no is Paramount Market. ẹ ṣeun sà ẹ kú àtàrà sà ǹjẹ́ ní ṣókí ṣé ẹ lè ṣàlàyé fún wa nǹkan tó wà láàrin ẹ̀yin àti sẹ́nitọ̀ Solomon Goes ìbáṣepọ̀ tó wà láàrin yín. bóyá kí n kúkú fi ilé ìtàn Alága ìbéèrè yẹn fẹ́ pẹ́ ìpínlẹ̀ mo fẹ́ mú wá sẹ́yìn bí ẹ sọ̀rọ̀ igbákejì gómìnà ẹ sọ̀rọ̀ Dr. Mushin gẹ́gẹ́ bí àwọn tó ti wá láti àgbà òṣèlú tó wá láti Mushin. Mushin Gani Ọláníwájú Solomon igbákejì gómìnà Dr. Hamzat kí ni ìhà tí ẹ kọ sí àwọn àgbà olóṣèlú mẹ́tẹ̀ẹ̀ta yìí kí ni àjọṣepọ̀ tó wà láàrin yín àti àwọn mẹ́tẹ̀ẹ̀ta? Tẹ́ bá wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí Senator Gani Solomon, Mushin àti Hamzat Dr. Hamzat ẹ jẹ́ kí n sọ báyìí Dr. Mushin àti Senator Gani Solomon they started together pẹ̀lú àwa náà tá a fi dá ìdí club lẹ́gbàá yìí. So fún àti jẹ́ kí Senator Gani Solomon kó di council chairman àjọmọ̀ wa nù pẹ̀lú Dr. Mushin gbà tó dẹ̀ tún di pé Dr. Mushin fẹ́ gba commissioner àjọmọ̀ wa gbogbo wa náà tún ni tí ìgbà yẹn ni kápó ààrẹ tó jẹ́ House of Assembly ọ̀rẹ́ fàdé House of Assembly lọ́dọ̀ wa ń gbé ọ̀rẹ́ Ṣẹ̀yẹ àti Dr. Mushin lẹ́yìn ìjọ ń du wọ́n fẹ́ ìjọ di commissioner lẹ́yìn ìgbà tí bàbá Hamzat kan sọ pé ó ti dàgbà tí aṣáájú dẹ̀ sọ pé wọn ò ní lè bá ẹni tí tó ju òun lọ pé kò ní ìdí láti control wọ́n wá yan Dr. Mushin tó di commissioner gbà náà gbà tí ó yá wọ́n wá fún ọ̀rẹ́ Ṣèyí Ọládẹ̀jọ ní secretary to local government láti gbà yẹn nígbà tí Senator Gani Solomon tó jẹ́ chairman council ó ní first leader wọn gbà yẹn IT club he was playing a leadership role nígbà yẹn for all of them. Later Senator Gani ó padà di House of Rep gbàtó tó pẹ́ ó ti lọ fún Senate ó di senator. Up to now is the present apex leader of Mushin and is part of the GAC member. So nǹkan tí mo fẹ́ sọ pé níbẹ̀ ni pé láti ìgbà tí a ti ń ṣe ID club I was just a world chairman of ID club then. So òun ni Senator Gani Solomon ló ti jẹ́ leader pé àwa kan. So ìgbà tó dẹ̀ pẹ́ tí gbogbo nǹkan bóyá torí ambition tàbí kankan àwọn kan bá ẹlòmíì lọ àwọn kan ti bá tàwọ̀ up to this moment àwa wà pẹ̀lú Senator Gani Solomon
òun náà ni Ọlọ́run lò tí ó ràn wá lọ́wọ́ tí mo fi di chairman even àti vice chairman àti chairman náà even SSA to the governor so àwọn ni tó jẹ́ leader fáwa presently tí à ń tẹ̀lé jẹ́ gbogbo agbára Ọlọ́run ló ní o oníbìtara wa kò láàárẹ̀ ní Jésù títí fún ètùtù náà nìkan ṣoṣo tá a bá ṣe gbogbo ohunkóhun ta ló ṣe Ọlọ́run ló ṣe Ọlọ́run kàn pa lórí ọ̀fẹ́ láti ṣe ni ṣùgbọ́n lè ní mo dúpẹ́ pé pàtó àwọn èèyàn sọ pé chairman ó ṣiṣẹ́ ó ṣe àdúró ọ̀nà báyìí ó ṣe títì báyìí ó kọ́ skul báyìí ó rán àwọn èèyàn lágbára ó ṣe gbọ́ òṣàwò oníporí ọ̀fẹ́ Ọlọ́run eléyìí tó wá ṣe pàtàkì ńbẹ̀ tí à ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta nísìnyí Bọ́lá street tó wà láwáǹsì àti lọ́wọ́ wọ́n ti fẹ́ parí àpárí lọ́sẹ̀ à ń ṣe Yusuf lọ́wọ́ ní Pápá Ìjàò à ń ṣe ìwòrò lọ́wọ́ ìwòrò ní Ìjẹ̀ṣà à ń ṣe eléyìí tó wà níbi ẹlẹ́jà yẹn kọ́ lórúkọ ẹ̀ adébíyàn àyẹ̀sẹ̀fẹ́ parí ẹ̀ ní tí ó bá jẹ́ pé ẹlẹ́ máa wálé nìkan mo fẹ́ lọ fíṣítì àwọn róòdù lọ fojú mi bàbá kí lọ gbogbo fílẹ̀tì àti bẹ́ẹ̀ lọ láti bá bọ̀ láti bí gbogbo nǹkan wọ̀nyí á jẹ́ nǹkan tó jẹ́ pé àrítọ́kọ̀ sí tá a lè sọ pé àfọwọ́ ìjọba ṣe àfọwọ́ ìlú ṣe tó lè pé àwọn èèyàn náà lóòótọ́ táyé bá gbàgbé èèyàn Ọlọ́run ní ìrànyàn létí Ọlọ́run nìkan ló ní gbàgbé èèyàn láti gbìyànjú pé ká ṣe fáwọn èèyàn tó lè jẹ́ mi. oníbejì ni ìbéèrè yìí àkọ́kọ́ ọbẹ̀ àjọṣepọ̀ yẹn àti ààrẹ Bọ́lá Tinubu kí ni ẹ̀wọ̀n ìpìlẹ̀ kí àwọn abáyàn ṣe wọléwọlé fún bí oṣù mẹ́fà àti bá wọn ṣiṣẹ́ irú ẹ̀wọ̀n gan ni Bọ́lá Tinubu tẹ̀yìn mọ̀ ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ Nàìjíríà tí wọn ò mọ̀. ìkejì bó ni lẹ́yìn ipò alága yìí níbo ni ètò ń lọ. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu ó jẹ́ nìkan tí ó ní ìtara táwọn èèyàn bẹ̀ níbẹ̀rù Ọlọ́run ó dẹ̀ jẹ́ nìkan tó yẹ pé afọ́nimáwo bẹ̀ aṣíwájú ò fẹ́ mọ orú èèyàn tó jẹ́ a fẹ́ ràn ẹ́ lọ́wọ́ tó bá ti ṣe dáadáa ó dẹ̀ kó àwọn èèyàn mọ́ra ó mọ̀ pé èèyàn lásán èèyàn ó fi àwọn èèyàn ó fi sasọ bora ó dẹ̀ gba Ọlọ́run gbọ́ bẹ́ẹ̀ sí ń wo èèyàn àwọn nǹkan tí ó ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí nìyẹn aṣíwájú téèyàn bá ba rìn fún oṣù mẹ́fà á fẹ́ ju pé o bá ẹlòmíì rìn fọdún mẹ́fà lọ torí pé wàá rí ọ̀pọ̀lọpọ̀ àkọsí lára ẹ̀. The bottom line ni pé he is very very magnanimous very generous. Ó mọ kò lò aṣáájú mọ kò lò ó mọ kò lò ó mọ kò lò náà ẹlòmíì ò mọ kò lò ó ìbà Ọlọ́run nìkan la máa ṣe ìbà ṣùgbọ́n mo ṣe ìbà síwájú Ọlọ́run kó jọ kó túbọ̀ fún ní ẹ̀mí gbígbà tàlàfíà Ọlọ́run kó fún lókun àtagbára gbogbo wisdom ọpọlọ tó ń lò ọpọlọ òṣèlú ayé ìṣèṣò níjàgbà lọ́wọ́ ẹ̀ ẹlòmíì wà tó bá wà ní nígbà tí Jésù Kristi tó wà láyé àwọn Ísírẹ́lì míì wọn ò mọ Jésù wọ́n rò pé Jésù míì tó ń bọ̀ wọn mọ̀ pé Jésù ti wá aṣíwájú nígbà tí aṣíwájú bá parí ìjọba ẹ̀ kọ́lọ̀ fún ọdún mẹ́jọ ìgbà ìlà tó mọ̀ pé aṣíwájú is somebody you can reckon with. It's a blessing to Nigeria. It's an asset. So kudos to him. Ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tó jẹ́ pé about 13 litigations
èèyàn gan lè fi tí àwọn èèyàn dìde 13 litigation síbẹ̀síbẹ̀ overcome wọn a lot of things ìgbà kan náà tó kún tọ̀ sára ìyára àti bàbá ọ̀tọ̀ sára ayékọ̀ọ́bẹ̀ báyà ló tó tẹ́lùmí bá criticize mi ó jẹ́ àríkọ́sí pé tí wọ́n ṣe fún aṣíwájú jù bẹ́ẹ̀ lọ but ó kàn ń ní agbára sí ni ẹnìkan sọ ní ọ̀rọ̀ ẹ̀ ó ní aṣíwájú kìí sí ẹnìkan tó kàn lè tó ò bá prepare ara ẹ̀ dáadáa tó ò bá prepare ara ẹ̀ kó kàn lọ sọ́dọ̀ aṣíwájú pé ó fẹ́ dọ̀dọ̀ ẹ̀ tó ò bá prepare ara ẹ̀ wàá lè mọ̀ pé ó kàn tẹ̀ ní kò tẹ̀ ní yí ẹ̀ you no be able to really organize yourself ẹ̀ tó bá débẹ̀ àwọn míì wà tó yẹ pé ńgbà kan aṣíwájú ṣe bẹ́ẹ̀ ṣe àwọn chairman wà ń bẹ ọ̀rọ̀ tó ń sọ ètò pẹ́ díẹ̀ mo rí àwọn Fáṣọlá was the governor of Lagos State then àti ìyàwó Fáṣọlá jókòó lórí pavement aṣíwájú ń dáyàn lóhùn lórí ìdúró àwọn ex-ministers ex-governor ń wá síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ aṣíwájú wa máa dáyàn lóhùn gómìnà Fáṣọlá orí pavement ló jókòó náà agbára jagbára lọ aláàkí wà so nígbà tí orú àwọn gómìnà míì tó ti sáà àwọn ẹlòmíì náà wà lórí ìdúró ó dẹ̀ dáwọn lórí ọ̀pọ̀ ọ̀rẹ́ mi kan wá ní Fáṣọlá gómìnà mọ̀ ló wà lórí pavement ló jókòó sórí pavement gbà tẹ́tẹ́ ìró mo ní ta ní jájá lójú ọmọ jèèyàn tí aṣíwájú bá hierarchy wà náà so ẹ̀ẹ̀kan lè sọ pé torí pé Fáṣọlá ti jẹ́ gómìnà tí kánsu chairman bá dọ́dọ̀ ẹ̀ tó fi sípò òun náà ti di messenger ní àtúndọmọ ọ̀dọ̀ ni àfi tó bá yẹ pé kò fẹ́ tẹ́ra ẹ̀ gbogbo àwọn sínétọ̀ kíní kankan gbogbo wọn báyìí orí ìdúró náà wà títí kan Lai Muhammed ńgbà náà ó dẹ̀ ti ṣe ó dẹ̀ wà ní mínísítà títí kan Ọ̀ṣọ́bà títí kan gbogbo àwọn kíní kankan torí pé aṣíwájú Ọlọ́run fi ṣe orí wọ́n dẹ̀ gbọ́dọ̀ fún ní honour àti respect so Ọlọ́run nìkan ṣoṣo once in a lifetime náà ni èèyàn máa lórí èèyàn bẹ́ẹ̀ it's not really common kákan máa gbàdúrà pé kó náà tó bá máa fún ló pàtàkì akókè fún lọ́pọ̀ àtòyè náà kó gbà kó sọ. bẹ́ẹ̀ ni ẹni tó mi náà ti ní láti fún sa abala méjì ni ìṣòro ṣókí mi àkọ́kọ́ àwọn tí ẹ̀rí tí a rí tí wọ́n kóra wọn jọ tí wọ́n ń ṣe SDP tí wọ́n ń ṣe gbá tí wọ́n ń ṣàwo against bàbá wa tẹ́ ìròyìn tẹ́lẹ̀ ìròyìn tán yìí kí lè rí nípa ẹ̀ eléyìí wá fẹ́ wá bí àmọ̀ràn bàbá wa ẹ sọ iye schools tẹ́ ti ṣe igbá àwọn ìkòkò bàbá sásùn ẹ kú ṣe mú lòyìn lẹ́gbẹ̀ẹ́ ni kí lẹ rò tí ẹ bá pé nítorí pé sípò àwọn ìjọba ìbílẹ̀ tó jáde lábẹ́ yín ẹ kàwé fẹ́ tó mẹ́ta ó tó mẹ́rin tẹ́ bá pawọ́ pọ̀ irú náà mọ̀nàmọ́ná tó ń ṣe mọ̀nàmọ́ná yìí ká tẹ̀lé lásìkò tí ẹtì wá àwọn kan ẹ̀kọ́ òun jọ ẹgbẹ́ iṣẹ́ ẹgbẹ́ kalẹ̀ ìdẹ́mọ̀ pé n ta máa lọ láéláé ẹ ṣe sọ. ẹ ṣe gan nípa tí bàbá wa síwájú tẹsán ilé tẹsán bẹ́ẹ̀ ni wọ́n ti El-Rufai Arẹ́gbẹ́ṣọlá gbogbo wọn. it's normal for instance nísìnyí nínú àwọn tó jáde fún chairman ẹ mọ̀ pé ìjọba wa yà parí ní July àwọn tó jáde fún chairman sì is part of a symptom of democracy because àwọn tó jáde ń sìn àwọn tó jáde for this position tí mo wà yìí wọ́n wà lórí 45 to 50 ẹnìkan so dẹ̀ mo rí ní ipò kánsẹ́lọ̀ lọ́dọ̀ mi lọ́hùn-ún àwọn tó jáde nìkan wọ́n lọ bí about 25 to 30 ní ipò kánsẹ́lọ̀ ní ward kan ṣoṣo ẹlòmíì wà wọ́n ní téèyàn bá dánlé ọkọ méjì kò ní lè gbé yẹ̀wò pé ilé ìdá ilé yóò dá
democracy ara nǹkan tó embrace nìyẹn and is also part of the symptom of politics. Now bọ́n ṣe jáde yẹn nígbà tẹ́ ẹlòmíì kàn rò pé ó easy ó rọrùn láti become something in politics. Kò rọrùn rárá o, kò rọrùn rárá. Ìgbà tẹ́ fẹ́ wọlé ń sìn ẹnìkan bọ́ ìkan ìyá ẹ̀ mú wá pé ó fẹ́ jáde fún chairman. Ara nǹkan tí democracy embrace nìyẹn. Ẹlòmíì ó ní purpose ní jáde pé ọkàn fẹ́ fi gain popularity. Ẹlòmíì náà bóyá ó rò pé ó lè kan òun. Ẹlòmíì náà bóyá ọkàn sáwọn wò. Ó gbogbo ẹ̀ lórí èèyàn lè kó papọ̀. Ẹ jẹ́ kán bẹ̀rẹ̀, ṣùgbọ́n lágbára Ọlọ́run wọ́n pé 30, wọ́n pé 100 àwọn àkórí wọn. Ìgbà tó bá pẹ́ ní ìsìn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ìgbà tí wọ́n fi ń kóra wọn jọ yẹn, ìgbà tó bá pẹ́ wọ́n máa papọ̀. Àwọn míì ń wà gan náà táwọn kóra wọn jọ pé tó bá dọjọ́ iwájú wọ́n wá pè wọ́n wá. Bí àwọn èèyàn tó máa ń dé kíláàsì APC ni tí election bá dé. Ìgbà míì 19 political party máa ń dé kíláàsì wa sọ́dọ̀ wa. But nǹkan tí mo kàn ń wò ni pé tí mo fẹ́ suggest in my opinion pé ó yẹ kán reduce the parties sí 3 or 4 just like American one apart from independent candidates. Tó bá yẹ kán reduce ẹ̀ sí 3 ni you will be forced to be the party kí ẹ pé ẹlòmíràn tó kó ra àti pé owó tíjọba tán fún wọn pé wọ́n fi dá pàtì ilẹ̀ yẹn owó yẹn ló yẹn táìsì ẹlòmíì pé kóun tiẹ̀ ìyẹn bẹ́ẹ̀ lẹ́yìn nípa pẹ́sẹ̀ tẹ bèrè láti yìí tẹ sọ nípa iná mọ̀nàmọ́ná ó wù sẹ́yìn tí ó wù èmi náà. In fact electricity is the bedrock of economy. Kí ni tá a fi ń sá lọ sí ìlú òyìnbó? Wọ́n ní stable electricity, wọ́n ní ọ̀nà tó dáa. A dẹ̀ gbà pé oúnjẹ cheap díẹ̀ lọ́hùn, ká tẹ̀ gbà pé oúnjẹ náà wọ́n bá kàn fẹ́ àmọ́ owó ti Nàìjíríà. But ó ń wu èmi pé ká ní stable electricity. Ṣùgbọ́n wọ́n máa ń pè kíní kan ní concurrent list. Àwọn inclusive list àbí kí wọ́n náà ṣe sọ. Àwọn federal government ló control electricity. Ìgbà kan tásíwájú fẹ́ dá kíní sílẹ̀ wọn federal government ò gbà fún ní at Lagos State. Oru nísìnyí tó bá yẹ pé federal government lè yọ ọwọ́ pé okay anybody tó bá wù kókó máa dálẹ̀ state mi àti máa dálẹ̀ náà. wọ́n ti sòfin yẹn àti òfin yẹn sì wà. Bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ náà because of eléyìí tó ti wà ńlẹ̀ tí ó ní àwọn nǹkan kan sẹ́mọ̀ pé ẹ̀ẹ́dẹ̀ dára òpó tí wọn náà ni wàá lò tó wà fi wọlé. Tó o bá dẹ̀ ti fún ẹ láyè kó ráyè wọlé they have a code, they have everything tó lè fi wọlé tó o bá lè wọlé problem ni. In fact any government mo ń sọ any government tí ò bá tó bá lè ṣe ọ̀rọ̀ electricity orí ṣe owó epo èkó wálẹ̀ àwọn èèyàn á gba ìlú ni náírà exchange rate náà kó wálẹ̀ àwọn èèyàn á gba ìlú. Mo dẹ̀ fẹ́ fi àkókò yìí mo fẹ́ fi sọ